ká sáré mu sàn ká pọ̀ ṣẹ̀ṣẹ̀ mu sàn adániwáyé ló kúkú mẹni tí ó mọ̀ sàn pẹ́ láyéláyé. Kí ló dé tẹ́ ẹ sáré títí ẹ sáré kádàrá ẹ rántí sábàbí pé ń bẹ ẹ sáré mọ́tò ìtúnkọlù kẹ̀kẹ́ ọmọ ogún ọdún tó níbò wọn ọ̀bá lówó tapá títan òun ni ó sì tún run sí i. Kí ló dé tẹ́ ẹ sáré tẹ́ ẹ gbàgbé ìyà? Kí ló dé tẹ́ ẹ sáré tẹ́ ẹ gbàgbé àtúbọ̀tán? Kí ló dé tẹ́ ẹ sáré ọlá títí tẹ́ ẹ tún gbé èèyàn pa? Eré kí lọ sá tó fi fọmọ ọlọ́mọ sẹ́só? Eré kí lọ sá tó fi fọmọ ọlọ́mọ gúnṣẹ́? Kí gan lọ fẹ́ jẹ inú ayé ọ̀hún tá a mú tí ò kún wọ́n tá a tún kówó lẹ̀ tí ò tún pọ̀? Kí ló dé nílé ayé òtún bá ń tẹ́? Ilé ayé tó kéré jọjọ, ilé ayé tán pé só débẹ̀ rí tó lọ kọjá ń bẹ̀ bí ẹni rọjà tó sì tún padà lẹ́ẹ̀kan. Kí ló dé ẹ sáré ayé mọ nímọ̀ kẹ́ ẹ má bàa kúkú òjijì?